ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. wọ́n kìlọ̀ fọ́lọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́ kan ọlọ́dẹ gbé ìbọn rẹ̀ ó dínú igbó. ó wẹ́ràn títí ọlọ́dẹ kò rẹ́ràn pa. ìgbà tó fẹ́ máa padà bọ̀ nínú ilé. ìgbà yìí ló wá rí ọmọ kìnìún he. wọ́n kìlọ̀ fọlọ́dẹ ọlọ́dẹ kò gbà kìlọ̀. àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. ọlọ́dẹ gbé ọmọ kìnìún dénú ilé. ìdè tó dénú ilé ó fún lẹ́ran jẹ. wọ́n sì bí léèrè wípé kí ló ti fẹ́ ṣe kìnìún. ọ̀rẹ́ ẹ wá ní òun fẹ́ máa sìn ní o. àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. àkọ́bí ọlọ́dẹ ló kọ́kọ́ wí fún. ìyá mi Gbina Adeleke you are welcome. ìyàwó rẹ̀ ṣèkìlọ̀ ará àdúgbò sọ ọlọ́dẹ kò gbọ́. kábíyèsí ọba ìlú gan-an ránṣẹ́ sí wípé ọmọ kìnìún tó gbé sílé eléwu. wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. ọmọ Bọ́lá ní anífowó sí àbí. ajífọwọ́ bàjẹ́ ìyọ̀wẹ́ kọ̀mà. òkun ni ọlọ́dẹ ń wí. ó tọ́jú kìnìún fún ọdún méje. ọjọ́ ẹran àgùntàn pẹ̀lú ewúrẹ́. ọ̀pọ̀ ìgbà ni kìnìún jẹran ìgalà. kìnìún sanra sọ́lọ́dẹ lọ́rùn bẹ́ẹ̀ sì ni kò fúnra. wọ́n kìlọ̀ fọ́lọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀. ẹ bá mi ṣí àì. lẹ́yìn ọdún méje tí kìnìún ti délé. ọlọ́dẹ múra ó sì lọ sí ìrìn àjò. ó fi kìnìún sílẹ̀ àti ìyàwó rẹ̀. ó tó àkókò fún kìnìún láti jẹun. ṣé ẹ mọ̀ pé ẹranko kì í gbà àwẹ̀. kìnìún bá bojú wo àkọ́bí ọlọ́dẹ. àkọ́bí ọdẹ ló fi ṣoúnjẹ òwúrọ̀. wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀. Toko Water you are welcome. Latif Olamide Adelaja Adewole. wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. àkókò oúnjẹ ọ̀sán tó fún kìnìún. síbẹ̀síbẹ̀ olówó rẹ̀ kò tí ì dé. kìnìún tún bojú wo ìyàwó ọlọ́dẹ pẹ̀lú oyún oṣù mẹ́jọ nínú rẹ̀. àtọyún àtìyàwó ni kìnìún fi jẹ. wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. bàbá mi Ọlámilékan Sóró. gbogbo mẹ́sàn-án àbọ̀ lálẹ́ ọjọ́ yẹn ni ọlọ́dẹ tó padà láti ìrìn àjò. ó ra ewúrẹ́ àti àgùntàn bọ̀ wálé láti wá kó fún kìnìún.
kìnìún tó ṣe ọ̀wọ́n fún wíwọlé tó wọlé kò ráyà àtàmọ́ ó tó sọ̀rọ̀ kan kìnìún pẹ̀lú yọjú kò gba ewúrẹ́ àtàgùntàn lọ́wọ́ ọlọ́dẹ ká tó wí ká tó fọ̀ ló bá fọlọ́dẹ yapẹ́rẹ́ wọ́n kìlọ̀ fún ọlọ́dẹ o ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣe kó pọ̀ lọ́dẹ. ẹ ṣé mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa mo kí gbogbo ọmọ Yorùbá àtàtà nílé lóko níbikíbi tẹ́ ẹ wà àánú Ọlọ́run yóò máa wá gbogbo wa rí àkú bó ti ń lọ àkú ojú ọjọ́ lágbára Ọlọ́run yóò gba ilẹ̀ wa fún wa lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí wípé ẹjọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ máa pàdé mi ní orí péjì tuntun Adára Níwọ̀n TV Facebook ń fún wa ní problem lórí ilé ìta wà yìí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè wá pé bàbá Èkìtì gbàtẹ́ bá ṣe program àwọn orí ó dìgbà tẹ́ bá ṣe program yẹn tó káwọn torí àwọn orí live yín so direct Facebook là ń lò ń bíbà yìí a fẹ́ lọ sínú page orúkọ page wa náà ni Adára Níwọ̀n TV ẹ má dẹ̀ gbàgbé YouTube channel wa náà bàbá Èkìtì TV àánú Ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ yóò máa bá gbogbo wa gbé àkú ọ̀rọ̀ ìlú ẹni tó fi títí ẹlẹ̀ tí ń gbọ́ tọmọ ọlọ́mọ tí ń gbọ́ tìlú tí ń gbọ́ tará Ọlọ́run ọba ní ń gbọ́ títí ẹ̀ Ọlọ́run yóò máa gbọ́ títí yín ẹ kú àtìlẹ́yìn ẹ kú bó ṣe lọ ẹ kú ìpinnu yín pé ẹ ń fẹ́ kó dáa fún ọmọ Yorùbá ẹ má gbàgbé mega rally tó máa ṣẹlẹ̀ ní United States of America yes ní Washington DC láti ọwọ́ àwọn ọmọ Yorùbá àtàtà gbogbo ọmọ Yorùbá tó wà ní Amẹ́ríkà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní lágbà ní àwọn ìyá wa àwọn bàbá wa àwọn ojúlówó ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà tí Yorùbá Nation Mega Rally Diaspora tán ṣe agbátẹrù ẹ̀ gbogbo ọmọ Yorùbá pápátá lọ́hún náà pé gbogbo wa la jọ ń ṣe eléyìí ò ṣe ọ̀rọ̀ tẹlẹ́gbẹ́dé ṣùgbọ́n kí gbogbo wa ká lè tú iná yẹn dá iná tí àwọn kan ti pa ṣùgbọ́n tọ́lọ́run ọba fẹ́ tú iná yẹn dá ẹjọ́ ọ̀nà tá a lè gbà àfógun àjagun torí wọ́n sọ fún wa pé a lè lọ láì jagun ọ̀nà tá a lè gbà nìyẹn láì jagun òun náà ni ká tẹpẹlẹ mọ́ rálì yẹn ẹ wo ìgbà tá a ti ń ṣe tá à ń ṣe rálì yẹn tó ń gbogbo mú yẹ̀sì lọ kí àwọn alákòábá ká tó gbàlejò ọ̀ràn ká tó dé sáàrin wa ẹjọ́ ẹ má gbàgbé September 19 to September 23 làwọn ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà gbogbo ọmọ Yorùbá pátápátá tí mo gbàgbọ́ pé ọmọ ọkọ ni wọ́n ń ṣe ọmọ àlè bẹ́ẹ̀ ni àwọn ọmọ àlè ló wà ní fake Amẹ́ríkà tó wà ní Ìkẹjà Amẹ́ríkà títí wọ́n ní Ìkẹjà àánú ṣùgbọ́n àwọn tó wà ní the original one authentic one genuine one l'Amẹ́ríkà mo mọ̀ pé bí ohun gbogbo ṣe ń lọ lé inú yín òdò sí Kenny Olúwọlé Johnson you are welcome inú yín òdò sí bí ọmọ Yorùbá ṣe ń pariwo ebi lọ́tún ebi lósì inú yín òdò sí yes mo mọ̀ ẹ jọ̀ọ́ ọ̀nà tẹ́ lè fi gbà wá náà nìyẹn mo máa ń sọ kì í ṣẹ̀sìn ló ń dógun jà wá torí pé ìran Yorùbá ò ní òmìnira ni tí ìran Yorùbá bá ní òmìnira tá a ní òfin tó dè wá ìlú tẹ́ wáyé ìlú olófin ní gbogbo yín lẹ́mọ̀ ìlú tẹ́ wáyé ẹ mọ̀ pé tẹ́ bá wa mọ́tò níbi tí ò yẹ kẹ́ ti wa mọ́tò ẹ mọ̀ tó mà tẹ̀yìn ẹ̀ wá ní tó fi yẹ bá wà lọ́dọ̀ wa ń bíbẹ̀ yẹn náà nígbà tá a bá ní orílẹ̀-èdè wa tí èdè wa bá yíra wa tá a ríra wa gẹ́gẹ́ bí ẹ̀họ̀ ìkan tí Oǹdó mọ̀ wípé tó ń bá tàsẹ̀ àgẹ̀rẹ̀ tèkìtì náà mọ̀ pé tó ń bá kọjá yìí tí gbogbo wa bá mọ̀ pé tá a bá kọjá yìí wa pé ìjìyà ń mú wa wà ń bẹ̀ tí ò dẹ̀ sí wípé ọmọ olówó leléyìí ọmọ mẹ̀kúnnù leléyìí òfin tá a bá ṣe mẹ̀kúnnù ní ọ̀bà wí ọmọ olówó a máa rìn a máa yan fandafanda tó jòjò bá ń ṣe ọmọ olówó wọn á ní kó rọjú kó fomi tó ru ẹja sẹ́nu ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ tálákà ni wọn alálàkọ rí bèṣe ẹ̀dẹ́ ìyá ò ní síbẹ̀ so abẹ̀yìn ẹ̀yin bàbá wa àtẹ̀yin bàbá ìyá wa tẹ́ wà l'Amẹ́ríkà ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ láti London ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹpẹlẹ mọ́ ìyà ń jọmọ Yorùbá o ohun tá lè fi gbára wa nìyẹn àánú Ọlọ́run kò ní fi yín lẹ̀ ẹ má gbàgbé rédíò wa náà díẹ̀ náà là á máa sún tá a máa débi àṣeyọrí wa Yorùbá Nation Radio TV
Yorùbá Nation Radio TV. Ẹ download ẹ. Ẹ jẹ́ ká jọ máa gbọ́. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Èdè tọ́lọ́run fún wa, èdè tó gbajúgbajà ní, èdè tí ń ṣàkàwé ọ̀rọ̀, èdè ẹ lè fèdè kẹfì àwọn bàbá wa nínú àṣà wa, wọn a máa fojú bá wa sọ̀rọ̀ láyé ìjọ wọn àná. Tí àwọn ìyá wa bá ṣọwọ́ báyìí àti mọ̀túmọ̀ ẹ̀. Tí ìyá mi ń gbà lọ́n tó bá dúró láàrin àwọn àwùjọ ẹ̀ tí ó wà ń bẹ̀, tó bá ti ṣọwọ́ ẹ̀ báyìí tó ń fa ọwọ́ yóò ti mọ̀ wípé ibi tó wà yẹ kúrò ń bẹ̀, tó bá kúrò ń bẹ̀ wàá jẹ yamayama ìyà. Wọ́n fi ẹsẹ̀ ń bá wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà fi máa ń kú wa ní ọmọ ojú ló dára jù, kì í ṣe ọmọ ẹnu. Àṣà wa inú rédíò yẹ láti lè máa gbé àṣà wa lárugẹ. Níbi inú rédíò yẹ láti lè mọ bí tá a ti ń bọ̀, láti lè mọ bí tá a dé, láti lè mọ bí tá a ń lọ. Ṣé ibi tá a ti ń bọ̀, ibi tá a ti ń bọ̀ ǹjọ́ tẹ̀ dáa àbí kò dáa tó ìkórìtà tá a wà yìí? Ókè, ibi tá à ń fojú sùn pé à ń lọ, bó o níbẹ̀ ó ṣe rí? Ṣé ibẹ̀ gan máa rọgbọ àbí kò ní rọgbọ? Bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ̀yin àgbààgbà Yorùbá lẹ sọ wípé tẹ́nìyàn bá ń jáde lọ, tó bá ń lọ sí ìrìn àjò, tó bá kọ̀wọ́ rìnrìn àjò, tó bá ń lọ síbi kan, brother mi Shakiru Asis, Sharpman Asis, you are welcome. Tó bá ń lọ sí ìrìn àjò tí ò bá mọ ibi tó ń lọ, nígbà tó bá dórí ìkóríta mẹ́ta tó ń dààmú àlejò, ìkóríta mẹ́ta náà míì máa ń dààmú onílé, tí ò mọ ibi tó máa yà sí mọ́. Yorùbá pẹ́ nínú ọ̀rọ̀ wọn, tẹ́nìyàn ò bá mọ ibi tó ti ń lọ, ibi tó ń lọ, tí ò mọ ibi tó ń lọ, a mọ ibi tó máa padà sí. Bẹ́ẹ̀nìyàn ò bá mọ ibi tó ń lọ, a mọ ibi tó ń ṣe kíni, tó ti ń bọ̀. Bẹ́ẹ̀ ni òwe ẹ̀yin Yorùbá ni, ẹ jẹ́ àtẹpẹlẹ mọ́. Let everyone tó jẹ́ ọmọ Yorùbá àtàtà ká download radio station yẹn. Bẹ́ẹ̀ ni tiwantiwa mìtìtì ni àwa la ní, Yorùbá lónìí. Owó bẹ́ẹ̀ ni Yorùbá lónìí. Ẹja gbé lárugẹ, ẹja gbé nǹkan kan títí wa lárugẹ. Òun lè bí máa ń sọ inú Fúlàní òdòdòdòdò títí kan wọ agbádá, kan wọ fìlà Yorùbá, kan wọ gàbí Yorùbá, kan wọ abetí ajá Yorùbá. Àwa yìí náà ni, torí ìdátọ́lọ́run dá wa kò tẹ́ wa lọ́rùn. Òun ló kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ la fi ń wọnú páńpẹ́ wọn lọ. Mo gbàgbọ́ láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa fà wá jáde. Ẹ ṣé, ojú òní tì yín o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti ọ̀la lọ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká máa pàdé lórí Adára Níwọ̀n TV. Bẹ́ẹ̀ ni péjì mi tuntun nìyẹn. Ilé Facebook ń fún wa ní problem. Wọ́n lè máa sọ pé bàbá Èkìtì, àkìmẹ́yẹ àwọn èèyàn tó pè mí lánàá pé bàbá Èkìtì abẹ́yìn náà ti padà mú ní Ọlọ́run ò jẹ́, kí ló dé tẹ́ ẹ ṣe program? Mo ní mò ń ṣe program, wọ́n ní Facebook kò jẹ́ kán rí. Mo wá ní direct Facebook là ń lò, wá ní kí n má lo direct Facebook mọ́, kí n wá lọ máa lo, kí n lọ sí orí péjì mi. So orúkọ péjì yẹn ni Adára Níwọ̀n TV. So màá sẹ́ndẹ̀ sórí bíbá yẹn tí gbogbo ènìyàn lè rí, Adára Níwọ̀n TV. Ẹ má dẹ̀ gbàgbé YouTube wa náà, yóò dára fún yín. Àkìlọ̀ báládẹ o, ṣùgbọ́n kò gba ìkìlọ̀. Bàbá mi Abraham Mewila, àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. Bí orin Kọ̀létì ni ó ní ọ̀rọ̀ tí mo wí sọ ṣe àbí òṣẹ. A ti pariwo ẹ̀ tipẹ́tipẹ́, most especially èmi ti sọ tí mo ti fi ṣètò, that is around February this year, pé adẹ́tẹ̀ ni wọ́n, pé Dúpẹ́ Onítìrí adẹ́tẹ̀ ni o, kò lè fún wàrà o, ó fẹ́ dá wàrà nù ni o. Mo sọ ń gbà yẹn lóhùn pé igi ọ̀rọ̀kọ ti ń dáná ìrìn àjò Yorùbá rú. Ẹni tó koná yẹn jọ tó wá ń pe àwọn ènìyàn mọ́ra pé ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Òun náà ń pe orúkọ rẹ̀ ní Ayọ̀ Brown. Mo dẹ̀ pariwo ẹ̀ ń gbà yẹn lọ, mo sọ fún yín pé adẹ́tẹ̀ ni, kò lè fún wàrà. Wọ́n fẹ́ da ìwàrà ọmọ Yorùbá nù ni. Àbúrò rẹ̀ ní Fúnkẹ́ Bello. Mo pè yín, mo dárúkọ, mo ní adẹ́tẹ̀ ní gbogbo wọn. Wọn ò lè fún wàrà, ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n mú Àjàkáyé mọ́ra. Àjàkáyé náà join adẹ́tẹ̀ family tí ń dá wàrà Yorùbá nù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé mi, ìgbé ayé ìyá mi Fúnkẹ́ Ìyálájé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́mọ̀ yẹ ìyá Fúnkẹ́ Ìyálájé àti Ọlá Mike.
mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn àwọn méjèèjì yẹ àwọn adẹ́tẹ̀ family yìí pè wọ́n ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ gbógun ti àwọn ará bíbà yìí wọn ò mọ̀ wípé ìyá Fúnkẹ́ Ìyálájé ẹ̀jẹ̀ kan níbẹ̀ lára òun àti Ìgbòho ìyẹn bá sọ fún wọn pé òun da ìran òun ò lè da family òun ní Ìgbòho Ọlá Mike sọ wípé kí la fẹ́ máa dà wọ́n fún kí la fẹ́ máa gbógun tì wọ́n fún àwọn tó ní tọ́lọ́run gbé síwájú nìyẹn àwọn yẹ yarí mọ́ wọn lọ́wọ́ wọn à tẹ̀lé wọn torí pé àwọn ò fẹ́ dúró ní dúró adẹ́tẹ̀ mo sọ fún yín ìjìnlẹ̀ adẹ́tẹ̀ ní ìjìnlẹ̀ tí ò lè fún wàrà tó jẹ́ pé a gbé ìjìnlẹ̀ kalẹ̀ láti máa da wàrà ọmọ Yorùbá nù ẹ̀kọ́ ọmọ Yorùbá dẹ̀ ti ń ṣojú mímú torí Bíbélì wípé ó ní nípa ìṣe wọn la ó fi mọ̀ wọ́n ó ní nípa ìwà wọn la ó fi ṣe kíni la máa fi dá wọn lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbà Yorùbá náà lẹ wá sọ wípé ìrínisí bẹ́ẹ̀ náà ni ìsọnilọ́jọ̀ ẹ ti mọ̀ wọ́n ẹ ti rí wọn nínú ìwà nínú ìṣe ẹ ti mọ̀ ohun tó jẹ́ ẹ ti mọ̀ ohun tí wọn ò jẹ́ ẹ ti mọ̀ ohun tí wọ́n lè ṣe ní ìkóríta tí Yorùbá wà yìí a ti mọ̀ àwọn tó dúró nítorí òmìnira wa a ti mọ̀ àwọn tó dúró nítorí wọ́n fẹ́ bu omi ìnira ṣe mọ̀ pé ó yàtọ̀ síra wọn wọ́n fẹ́ bu omi ìnira fún ìran Yorùbá a ti ń pariwo fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ adẹ́tẹ̀ ni wọ́n ẹ má tẹ̀lé wọn àwọn ìkóríta ìsọ̀rí mẹ́ta ènìyàn ni mo fẹ́ bá wí lẹ́lẹ́ ní tàbí tí mo ní mo fẹ́ gbà wọ́n níyànjú mo kéré láti bá ẹnikẹ́ni wí òun ni àwọn bàbá wa tó ti dàgbà sílùú òyìnbó òun ni àwọn ìyá wa tó ti dàgbà sínú òyìnbó tí wọ́n pòǹgbẹ pé àwọn ò fẹ́ kú sájò àwọn fẹ́ wálé àwọn ìkórí kẹta ni àwa tá a wà ń lé tá a sì ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tẹ́ ẹ wà ní ìrìn àjò lọ́hùn ọmọ yẹn ń ṣiṣẹ́ ó ṣe gbogbo ẹ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ti yẹ kó fi yé yín wípé àwọn wọ̀nyí ò ní ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ni wọ́n ń fọwọ́ aago Yorùbá sẹ́yìn ni adẹ́tẹ̀ ni wọ́n o ìran adẹ́tẹ̀ rèé kì í ṣe nǹkan rẹ̀ kì í fún wàrà ẹ máa ń da nǹkan nù ni tó bá dẹ̀ dànù tán kì í ní ọwọ́ tó máa fi kó òun lẹ fi wá gbọ́ ìtukùtù tán tú káàkiri lénìí ohun èlò sí ìdìbàjẹ́ ni wọ́n Bíbélì wípé ìwọ yóò mọ òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira ọ̀rọ̀ Yorùbá sọ wípé òtítọ́ ló máa lékè irọ́ ó jọra wọn àbí ò jọra wọn òtítọ́ ló máa lékè irọ́ àwọn bàbá wa wá parí ẹ̀ wípé olódodo kan kì yóò kú sípò ìkà wọn ṣe yín lóore o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń pòǹgbẹ àti wálé tẹ́ wá wábi tẹ́ máa tò sí ẹ̀rí ó wá jẹ́ yín dúpẹ́ adẹ́tẹ̀ dúpẹ́ onítìrí ó wá jẹ́ ohun tí Ayọ̀ Brown bá sọ tí Florence Fúnmi Fálẹ́yẹ Àjàkáyé bá sọ lẹ́ ń tẹ̀lé olórí Rónkẹ́ kò lọ títí tó wá jẹ́ pé ohun tó wá sọ lẹ́ ń tẹ̀lé àwọn Fúnkẹ́ Bello àwọn Quimby tó fi dórí ìjìnlẹ̀ ọ̀tá ara yín ni yín máa o ọ̀tá ara yín ni yín torí pé wọn ò ní oore kan tó fẹ́ ṣe ọmọ Yorùbá wọn ò ní oore kan tó fẹ́ ṣe ọmọ Yorùbá mo fẹ́ kí gbogbo yẹ wa lénìí ẹ ti rí ohun tó ń ṣẹlẹ̀ ẹ ti rí ohun tí gbé ìjìnlẹ̀ ń sọ ẹ ti rí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ọ̀rọ̀ tí Dúpẹ́ Onítìrí ń sọ tó ń sọ òun náà lóyìn sọ dèní tó ń sọ tí ò yí padà tẹ́lẹ̀ máa fi mọ̀ tó bá yá lọ́lé ní ó lè sọ fún wa pé orílẹ̀-èdè wa ti dé ó sọ nínú ọ̀rọ̀ kan pé ẹ máa jó ẹ máa yọ̀ látọdún tó kọjá láti gba orílẹ̀-èdè wa we are coming Àjàkáyé sọ wípé Dúpẹ́ Onítìrí ló máa lídìí àwọn adélé-wọlé àárí wọn láti bí oṣù bíi mẹ́ta lénìí èmi wá láti wá sọ fún yín pé ẹjá padà lẹ́yìn wọn ò mọ̀nà o ẹ̀yin ìyá mi ẹ̀yin tí ọmọ Yorùbá tẹ́ ń dáwó sọ́dọ̀ wọn mo gbàdúrà fún yín ẹ̀ ní ṣòwò ajáde àpò lọ́dọ̀ wọn Dúpẹ́ Onítìrí Àjàkálẹ̀ àrùn Wálé Àlí olórí kò lọ títí ajáde àpò ni wọ́n nígbà tó ń ṣe occupy tó náà fẹ́ ṣe occupy wọ́n ti gbalé onílé lógùn state wọ́n gbà ní Ọ̀yọ́
wọ́n gbà ní Lagos State, wọ́n gbà ní Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni wọ́n gbà ní Ondo, wọ́n gbà lẹ́kìtì níbà yìí, tí wọ́n gbà ní Kogi, tí Kwara náà wá lọ́wọ́ tán wá ẹni tó máa bá wọn dúró gẹ́gẹ́ bí tán máa rílé onílé gbà ń bẹ̀ tán náà fẹ́ fi ṣe kínní. Wọ́n gbowó lọ́wọ́ olówó, wọ́n gba mọ́tò lọ́wọ́ onímọ́tò. Kẹ́ lè mọ̀ wípé gbogbo ọ̀nà tán gbégbà ọ̀nà tí ò bófin mu ni, ọ̀nà tí ó jẹ́ pé bí wọ́n bá kégbe àbòsí kò sẹ́ni tó máa tì wọ́n lẹ́yìn. So lóòótọ́ àti lódodo lẹ́fẹ́ wálé. Mo ṣe prógámù kan nígbà kan, mo ní wọ́n fẹ́ sọ ayé ọmọ Yorùbá domi adágún ni, ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Adẹ́tẹ̀ làwọn, àwọn wá fẹ́ sọ ayé títí wá di omi adágún tí ò ní, kì í ṣe pé ó lọ síwájú, kò ní lọ síwájú, kò ní lọ sẹ́yìn, akẹ́dúró sójú kan náà ní bí omi adágún. Ẹ jẹ́ á padà lẹ́yìn wọn. Ṣé ló yẹ kí gbogbo ọmọ Yorùbá àtàtà ojúlówó ọmọ tó gbàgbọ́, I believe àwọn tó ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí lẹ́yìn wọ́n gbàgbọ́ nínú òmìnira. Ẹ̀yin tó ń lò wọ́n gbàgbọ́ pé ó yẹ kí ìyànà Yorùbá ó dúró, ṣùgbọ́n ọ̀nà òdì lẹ́yìn wọ̀ lọ. Àwọn tí ò mọ̀nà lẹ́ ń tẹ̀lé lẹ́yìn, àwọn tí ò lè ṣe wá lóore lẹ́ ṣe kíni lẹ́ ń tẹ̀lé lẹ́yìn. Ọ̀nà àbáyọ sí ìṣòro Yorùbá kò sí lọ́wọ́ wọn. Wọ́n ń pakún ìṣòro wa ni. Wọ́n mú wa dúró, wọ́n sọ wá domi adágún. Wọn ò fẹ́ kí ìran wa kó bọ́ nínú ìgbèkùn. Iṣẹ́ owó wọn náà ń ṣe lọ́wọ́. Ẹ wádìí ẹ̀ dáadáa. Iṣẹ́ owó náà ń ṣe lọ́wọ́. Ẹ já padà lẹ́yìn wọn. Mo bẹ̀ yín ni. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀. Mo kà nínú ìkan nínú Bíbélì. Ó ní tá a bá fohun ayé yìí ṣàpèjúwe fún wa, tí ò bá yé wa, ohun tọ̀run gan ò lè yé wa. Abẹ́ ẹ̀ gbọ́, tá a bá fohun tó ń ṣẹlẹ̀ láyé yìí, tá a bá kẹ́kọ̀ọ́ ń bẹ̀, tá a bá fi ríran, ó ní tá a bá fi tọ̀run ṣàpèjúwe fún wa kò lè yé wa. Ohun tó gbogbo tó ń ṣẹlẹ̀ tá à ń rí, tèmi àtẹ̀yìn ń rí yìí. Tá a bá sì ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí, a jẹ́ wípé àwa fún ara wa lọ́ọ̀tá ara wa là ń kóra wa sínú ìgbèkùn. Yẹn ló yẹ kí gbogbo wa sọ wípé àṣùbí Dúpẹ́ Onítìrí kó tán láàrin wa. Àṣùbí Dúpẹ́ Onítìrí. Ṣé ló yẹ ká máa pariwo ẹ̀ lójoojúmọ́? Kí gbogbo àwọn abiyamọ tòótọ́ ká máa pe àdàbí. Àwọn bàbá wa ní àdàbí ó jà ó jèpè. Ká máa pèlé Dúpẹ́ Onítìrí lórí. Ká máa pèlé Ayọ̀ Brown lórí. Ká máa pèlé Àjàkáyé lórí. Rónkẹ́ kò lọ títí. Ká máa pèlé Queen Bee lórí àti Ìjìnlẹ̀. Ẹ̀yin náà ti gbọ́ tó ń sọ lánàá, ṣé àná ni àbí ìjẹta, yes ìjẹta, wípé Ìgbòho ń há ìbọn fún àwọn ènìyàn, àwọn security. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹ̀ bí ó ṣojú ẹ̀ tán fi ń há ìbọn fún àwọn ènìyàn ká lọ máa dà lúrú. Àbẹ́ ẹ̀ gbọ́ mi bí? Ẹ já padà lẹ́yìn wọn. Wọn ò ibi tó ohun tó kàn nínú ìrìn àjò náà kò yé wọn mọ́. Ẹ jẹ́ n fún yín ní sample. Nígbà tí bàbá yìí Wálé Adéníran sì wà ní Kútọ́nù lọ́dọ̀ àwọn bàbá, kò sí ìjọ́ tí mo wà ní Kútọ́nù tí ò ní wá sọ́dọ̀ olóyè Chief Sunday Igboho. Bẹ́ẹ̀ ni September, yes, tó bá di on the 9, no on the 10 ní ọdún tó kọjá ni mo kò ní Kútọ́nù tí mo lò almost 12 days. Bàbá yìí máa wá, wọ́n á jọ sọ̀rọ̀, ibi tá a bá ṣe délé lé iná báyìí la ṣe fẹ́ ṣe, báyìí la ṣe fẹ́ ṣe. Tó bá máa di ọ̀la Dúpẹ́ Onítìrí á fi ṣe program, á gbé jáde, àwọn ẹrúkú àtún máa pariwo. Nígbà kan àwọn bàbá fẹ́ lọ sí Brazil, Adéníran ló máa lead wọn lọ. Eléyìí tó lọ gbé bá Tinubu yẹ tó ní project tó ń ṣe ní irọ́ ló wà ń díẹ̀, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. But mo fẹ́ kó yé yín, kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ wípé ẹni tí ò mọ̀nà tí ń dá pàdé ń pàdé. Yorùbá wípé òun ojú ń wá òun lójú ń rí. Bàbá ní kó pe àwọn kan, àwọn yẹn ló fẹ́ sponsor ìrìn àjò ọ̀hún tí ì ṣe bàbá Akíntóyè ló pè. Ìgbà tó máa tó ọjọ́ kẹta, sísá mi ṣókí yẹ kó rí bẹ́ẹ̀, ó bẹ̀rẹ̀ sí fi ṣe program.
everybody wá ń bẹ̀rẹ̀ sí ń gbé báwo làwọn ará bíbá yìí ṣe mọ̀ ṣé ọ̀dàlẹ̀ ti wà láàrin wa láì mọ̀ wípé ọ̀dàlẹ̀ gangan náà fi ṣe olórí ìrìn àjò náà ṣùgbọ́n nígbà tí adé níran tí Ọlọ́run ti bá wa yọ bí ìgbà tẹ́nìyàn bá yọ jìgá kúrò nínú ẹsẹ̀ kúrò nínú ìrìn àjò náà kúrò lára bàbá Professor Banji Akíntóyè tó lóye Chief Sunday Igboho Dúpẹ́ Onítìrí ò rí information mọ́ Dúpẹ́ Onítìrí ò rí information mọ́ ẹ má gbàgbé o mo ti wà ní Kútọ́nù tí Adéníran sọ fún mi wípé bàbá Èkìtì ẹ máa take care easy ẹ máa take care easy ẹ máa take care easy lẹ́ni mo fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ àwọn tó lọ sí Kútọ́nù lọ́dọ̀ bàbá láti Èkìtì ń bíbà yìí tán ní Sahara gbọ́ ó gbé síta táwọn tó lọ sọ́wọ́n ní pé bàbá Èkìtì ló gbé lọ bá Sahara bàbá Wálé Adéníran ló ṣiṣẹ́ yẹn òun ló gbé lọ gbé bá Sahara report so nígbà táwọn Dúpẹ́ Onítìrí ò rí tí wọn ò rí ẹni tó máa fún wọn ní information mọ́ tí wọn ò rí ọ̀nà tán lè fi máa gba information ohun tí bàbá Akíntóyè ń ṣe lọ́wọ́ ohun tí olóyè Chief Sunday Igboho ń ṣe lọ́wọ́ ó dá ìpòrúurú ọkàn sí wọn lọ́kàn lẹ́yìn ẹjẹ́ kí tó bọ̀ sí brain yín nígbà tí Adéníran wà pẹ̀lú bàbá ní Kútọ́nù bí bàbá ò bá síìkì lóṣù yìí tó bá dóṣù tó ń bọ̀ bàbá máa síìkì wọ́n bẹ̀rẹ̀ sí gbé bàbá oníbàbá kiri láì mọ̀ wípé wọ́n ń wọ́ ọ̀nà láti da bàbá oníbàbá láàmú ni ṣùgbọ́n nígbà tí Adéníran ti kú lọ́dọ̀ bàbá títí dìde bàbá ò síìkì orí ò fọ́ bàbá yẹn tó tẹ́nìyàn bá ti ń bá ọ̀tá rìn ẹni tí ò mọ̀nà tọ́lọ́run bá ti wá tú àṣírí ọ̀tá fún èèyàn ó yẹ kéèyàn ó tú ẹrù ara ẹ̀ dì lèmi fi ń sọ eléyìí ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tẹ́ wà l'Amẹ́ríkà ni ní Canada ni ní London ni káàkiri ilẹ̀ Europe ni màmá kan pè mí láti Germany ni òun fẹ́ wálé ó yẹ kẹ́ ṣe ló yẹ kí n mọ̀ bí mo ṣe máa bá lọ bá Onítìrí sọ̀rọ̀ àti bàbá kan parí ìjà mo ní Onítìrí ò mọ̀ nǹkan kan dagboru ni òun ò dúró níbi tó dáa tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ẹ fẹ́ kí ìrìn àjò yẹn ó yá wa ẹ já parapọ̀ sọ́nà kan bí a ṣe bẹ̀rẹ̀ ẹ fi Dúpẹ́ Onítìrí ńlẹ̀ Adégbóyèga Rufai, you are welcome, sir. ẹ já papọ̀ kò mọ̀ kankan nípa ìrìn àjò yìí ẹ gbọ́ mi bí orú ìwé tó lóhun ti ní lọ́wọ́ mo ti ní dọkumẹ́ntì United Nations lọ́wọ́ mo ti ní eléyìí lọ́wọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló ti ní lọ́wọ́ látijọ́ yìí is going to 1 year now tó ti pariwo àwọn ti gba document 130 country ló ti ń bá òun ṣe mítí papọ̀ náà ti agree pẹ̀lú òun kìnnìkan níbi kan ṣé Dúpẹ́ Onítìrí adẹ́dàkẹ́ bí omi àmù ojoojúmọ́ lẹ máa rí nínú tẹlifíṣàn ojoojúmọ́ lẹ máa gbọ́rọ̀ ẹ̀ nínú rédíò ojoojúmọ́ lẹ máa rí lórí social media wọ́n ní nǹkan kan lọ́wọ́ tẹ́ bá fẹ́ kí ìrìn àjò yẹn ó yá wa lóòótọ́ àti lódodo ìyá mi àárín ọlá ọmọ ọlá you are welcome ẹ já parapọ̀ sọ́nà kan bí a ti bẹ̀rẹ̀ tí ìrìn àjò yẹn ń yá wa tí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ àwọn ìran kan wà ọmọlúàbí àwọn ìran ọmọlúàbí wọ́n fẹ́ bọ́ kúrò nínú ìgbèkùn àwọn lọ́lọ́run jogún ilẹ̀ fún yes ẹ já padà sí ojú kan tá a wà bí a ṣe wà lójú kan bàbá mi ambassador ojú òní ti yín bàbá mi ìyá mi èṣù bí yìí arówólò kábíyèsí ambassador níran òní yọ ọmọ yẹn ni kò ní yẹ ẹ lẹ ẹ já padà sójú kan ara ń ní ọmọ Yorùbá o ara ń ní ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló sì kìsí létí olówó hospital tẹ́nìyàn kan bá sọ fún yín pé àfogun náà ilẹ̀ Yorùbá ogun ti ń jà wá o ogun ti ń jà wá ọ̀nà tá a dé lè fi mú kúrò nínú ogun náà rèé ní ká ṣera wa lọ́kan gbogbo àwọn tó wà lẹ́yìn Dúpẹ́ Onítìrí yẹ adẹ́tẹ̀ ni wọ́n ò lè fún wàrà wọ́n fẹ́ da wàrà nù ni abẹ́ ẹ̀gbọ́n bí tẹ́ bá ń bá yàn rìn tí ò bá ti ṣe yín lóore tàbí tẹ́ bá bá yàn rìn tí ìgbé ayé yín ò bá ti yí padà bẹ́ẹ̀ bá kúrò lẹ́yìn onítọ̀hún ayé yín ò lè bàjẹ́
ẹjá jọ wò nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ẹjá jọ wò àwọn àmúyẹ tó ṣẹlẹ̀ tá a dẹ̀ ń rí mú lójijì tí iná yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ń jó àjò rẹ̀ yìí tí wọ́n fẹ́ sọ iná náà wọ́n fẹ́ pa iná yẹn pátápátá kí wọ́n sọ wá di omi adágún ẹjá jọ ní àròjinlẹ̀ mo bẹ̀ yín ni ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin sísítà mi ẹ̀yin bródà mi tẹ́ fẹ́ wálé tẹ́ẹ̀dẹ̀ wà lẹ́yìn Dúpẹ́ Onítìrí bí ìgbà tẹ́nìyàn bá ṣe ohun tó tọ́ ní ọ̀nà tí ò tọ́ ni o Dúpẹ́ Onítìrí ò mọ̀nà adẹ́tẹ̀ ní Dúpẹ́ Onítìrí gbogbo ọ̀nà tó ń wá ni pé láti ṣe kí ni láti kọ́kọ́ sọ àwọn Yorùbá di onísùmọ̀ bí agbébọn èmi àtẹ̀yìn la máa sọ wípé kò sí ní tó jọ ìyẹfẹ́ yìí tẹ́ wà nínú ìrìn àjò náà ni o mo bẹ̀ yín ni o ẹ jájọ wo ìgbà tá a bẹ̀rẹ̀ o ní 2019 o wọ́n ò sì nígbà yẹ o kí Dúpẹ́ Onítìrí tó dé kó tó fọ́ sí méjì o òun ló ní dọ́kúmẹ̀tì lọ́wọ́ òun ló ń ṣiṣẹ́ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ now ìgbà tó ti di clear ẹ gbọ́ kí lẹ rí mú bọ̀ ńbẹ̀ atẹ́gùn wo lẹ rí kó fẹ́ atẹ́gùn kankan ò lè fẹ́ ju atẹ́gùn búburú tó ń fẹ́ sí ọmọ Yorùbá lórí mo wá fi yẹ lọ sí ọ̀dọ̀ àwa tá a jẹ́ wà ń lé à ń gbòrò mọ́dìyẹ lọ́wọ́ ọkú ó ní wọn jẹ́ kó ń lọ sórí ààtàn lọ jẹ àánú ṣe mí mo sọ́rí púpọ̀ ó ṣe kò dẹ̀ ní dá o ká kú sínú ìyà o kò dẹ̀ ní dá ká lelelelele ká má ba kò dẹ̀ ní dá ká béèrè ká má rí gbà kò dẹ̀ ní dá ká fojú olóore gúngi tí o bá fẹ́ tẹ̀lé èèyàn ó ti pẹ́ tá a ti ń pariwo ẹ̀ tó bá fẹ́ mú èèyàn gẹ́gẹ́ bí lídà á jẹ́ni tó orí tìwà àti ẹ ti jọ jókòó one on one tó ti àdírẹ́sì yín one on one tẹ́ ti jọ ní àjọṣepọ̀ one on one nínú yín mélòó lórí Dúpẹ́ Onítìrí rí kọjá orí social media tẹ́ ti ń rí nínú yín mélòó ló ní access majority àwọn tó ń tẹ̀lé lẹ́yìn wọn ní access sí láti pè ní gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn yẹn tá bá ti yọwọ́ èdèdèrìn ìjìnlẹ̀ yes àti Ayọ̀ Brown mi rò pé àwọn tó kù ní phone number ẹ̀ lọ́wọ́ wọ́n ní àfẹni tó bá rí pé òun ni máa rí owó gbà lọ́wọ́ ẹ̀ ẹlẹ́yìn tẹ̀lé èèyàn rí ókè inú mi dùn ó l'Amẹ́ríkà ló ń wà Dúpẹ́ Onítìrí adẹ́tẹ̀ ó sọ pé Amẹ́ríkà ló ń wà àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo rálì tí àwọn ọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà ti ń ṣe mélòó ló àtẹ́dì ń bẹ̀ àbí kò kàn kò kàn kí ló dé tá ń tanra wa jẹ kí ló dé tó jẹ́ pé àwa fúnra wa là ń gbógun tira wa tó bá jẹ́ pé Ìkẹjà ló wà gbogbo rálì tá ti ṣe káàkiri mélòó ló jọjú ń bẹ̀ kò sí ìjọ wo lẹ tiẹ̀ rí kí Dúpẹ́ Onítìrí kó dé fìlà Yorùbá nation tàbí kó wọ aṣọ Yorùbá nation ìjọ wo lẹ rí bẹ́ẹ̀ kò sí kẹ́ lè mọ̀ wípé àwọn wọ̀nyí wọ́n fi ẹnu bu ọlá fún ìran Yorùbá ni ọkàn wọn dọ̀tí sí Yorùbá wọ́n fi ẹnu pé Yorùbá nation ni inú wọn ọ̀tá Yorùbá nation ni àwọn lẹ wá ń tẹ̀lé tẹ́ wá sọ pé mọ́mí wa ni o best mọ́mí o mọ́mí wa ni o ó mọ̀nà o ó ti lọ sí United Nations o ó ti gbàwé o ó ti lọ sí Canada o ó ti gbàwé o ó ti declare Yorùbá nation wa a ti wà nínú orílẹ̀-èdè wa o tán bá tàn yín ẹ ṣe má tanra yín adẹ́tẹ̀ ni wọ́n tí wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n fẹ́ da wàrà wa nù mo bẹ̀rẹ̀ yín ni o àwa tá wà ń lé gbogbo gúrùpù tán dálẹ̀ ẹ kúrò ń bẹ̀ mọ́ ń pariwo Yorùbá wípé àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kò dẹ̀ ní dá kí àbámọ̀ ó gbẹ̀yìn ọ̀rọ̀ èmi àti ẹ̀yin ìyà ń jẹ wá orí ń ta wá ẹ má jẹ́ kọ̀rọ̀ wa ó dàbí ẹni tán ní kán ràn lẹ́rù tán fẹ́ ẹ̀pù ẹ̀ kán bá gbẹ́rù ẹ̀ délé kó ní rárá tó lóun ti fẹ́ ẹ̀ délé tán ìrìn ẹ̀ dẹ̀ sì dàbí ibi tó ṣe ń lọ dàbí Èkó sí Ìbàdàn ẹjẹ́ abáyín gbẹ́rù yìí ó ní rárá ẹ má wọrí mo ti délé tán ọ̀nà ẹ̀dẹ́ sì jìn wọn àwa tá a wà ń lé gangan náà fẹ́ gbà nínú ìgbèkùn àwa tá a wà ń lé gangan náà rí pé orí ń ta wá tó fẹ́ bá wa fọ ìyà dànù kúrò lórí wa èèyàn kan wá ó wá fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí
ó fi ń promote ìyà sínú ayé wa, òun la tún tẹ̀lé lẹ́yìn. Ó fi ń kéde ìyà, ó fi ń ṣe pákéjì ìyà sínú ayé wa, a tún tẹ̀lé lẹ́yìn. Àwa tá wà nílé, wọ́n dá gúrùpù lẹ̀, wọ́n ń pè ní Yorùbá ni mí. Wọ́n rán yín lọ sí amúlùdùn, ọlọ́pàá mú yín bẹ̀, wọ́n lè sọ anything. Mo sọ ọ̀rọ̀ tí ń bá sọ tí ò bá ṣẹlẹ̀ sí mi rí. Ìgbà tọ́lọ́pàá mú mi lẹ́kìtì ń bí báyìí, wọ́n àti ìgbé mi dé station tí Ìgbòho ti ń pè. Ìgbà tí mo dé station, ọ̀gá ọlọ́pàá yẹn wò mí. Ó ní ṣé mo jù báyìí lọ, nígbà òun ti rò pé bíyá former minister kan náà ń gbé bọ̀ ọ́, bíyá chairman local government kan, bíyá honorable kan. Mo ní mi ò honorable, mi ò dẹ̀ chairman, mi ò jù báyìí lọ. Èmi lọ máa afèèyàn ní sọ̀rọ̀. Ó bá bú sẹ́rìn. Ó ní lórí ọ̀rọ̀ mi, ó ní ọ̀gá òun, mi ò fẹ́ dárúkọ. Ó ló ti pè ẹni tí mo gbọ́ pé wọ́n mú èèyàn kan lẹ́kìtì. Bá mi wá station yẹn, pé wọ́n á sọ pé ọ̀dọ̀ náà mo bọ̀ pé you must not touch that man. Ọ̀gá nìyẹn. Lé 30 minutes ni Ìgbòho ń pè. Ẹ bá mi wá nọ́mbà commissioner yẹn, ẹ bá mi wá nọ́mbà commissioner of Èkìtì, ẹ bá mi wá nọ́mbà commissioner of Èkìtì. Bẹ́ẹ̀ lẹ́ everybody ń pè. Lèmi náà bá dẹ̀ǹgẹ̀ pó, mo bá bẹ̀rẹ̀ sí. Mo ibi tí mo jókòó sí ni mo request ìjẹ́jọ́, mo fẹ́ mu minerals. Because àwọn tí mò ń tẹ̀lé tán gbé iṣẹ́ yẹn dání gẹ́gẹ́ bí ọ̀gá, wọ́n dúró déédéé. Wọ́n ṣe ń tẹ̀lé lẹ́yìn. Wọ́n ń ṣe àwọn tí ń tan ní jẹ, wọ́n ń ṣe àwọn tí ò jẹ́ nǹkan kan tán ni wọ́n jẹ́ mẹ́wàá. Wọ́n ń ṣe àwọn tó jẹ́ pé wọn ò lè dé ẹrù ara wọn pé tó sọ pé àwọn máa ràn yàn lẹ́rù. Ẹ gbọ́ mi bí? Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà. Òun gan ò tí ì yó. Ẹ gbọ́ mi o. Òun gan ò tí ì yó. Ó tún sọ fún èèyàn kan pé òun fẹ́ fún lóúnjẹ jẹ. Ẹ gbọ́, ṣé ohun tẹ́nìyàn ò bá ní èèyàn máa fi tọrẹ bí? No. Ohun tẹ́nìyàn ò bá ní ènìyàn kì í fi tọrẹ. Ìyà ń jẹ wá. Àti lórí ọ̀fẹ́ àti bọ́kò nínú ìyà. Ẹ má gbàgbé nínú ìyà yẹn làwọn bàbá wa, àwọn ìyá wa kú sí. Ìyà 1914 náà kú sí. And we have opportunity today. Àwọn bàbá yẹn náà pariwo ń gbà yẹ. Ṣùgbọ́n kò sẹ́ni tó máa ṣáájú, kò sẹ́ni tó máa jáde síta. Today we have a leaders. Gbogbo àwọn tí bàbá Akíntóyè mọ̀ ló pè lẹ́kìtì ń bí báyìí. Ìgbà tí mo máa dé court, adájọ́ yẹ wọnú kóòtù pé kí ló dé? Ẹni tí mo máa ń gbà tó pé kéèsì mi tó sún ẹjọ́ síwájú tí a jáde kó inú kóòtù yẹ fèrè. Adájọ́ yẹ wá ní ẹni máa lérò lẹ́yìn gidi o. Ọ̀rẹ́ mi yẹn náà adájọ́ yẹ sọ bẹ́ẹ̀. Mi ì dẹ̀ jù báyìí lọ. Who am I? Ta ló bí mi? Who bí mi? Tó bá tẹ̀lé olórí tó dára, wà á ní rí rìsọ́ọ̀tì tó dára. Tèmi John, you are welcome. Mami, Bùnmi Adélékè. Mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn. Ẹ jájọ bira wa léèrè. Kájọ wò lọ síwájú, kájọ wò lọ sẹ́yìn. Àwọn ọmọ tó mú ní amúlùdùn, ta ló rán wọn níṣẹ́? Wọ́n ìwà ń bẹ́ o. 30 of this month náà máa gbé wọn lọ sí kóòtù. Wọ́n ń wówó lọ́yà ń sí o, kán lọ gba lọ́yà fún wọn. Nínú ọ̀rọ̀ tí ìkan nínú wọn sọ pé ọmọkùnrin kan tó pè ní Black Lion ló pòun látẹnugu pé kóun wá líìdì wọn lọ sí amúlùdù rédíò yẹ. Ìyẹn ni pé wọ́n ti tágẹ̀tì amúlùdù rédíò yẹ. Ńgbà tó wọ́ pálábá wọn ségi lọ́hùn, wọn a máa rí wọn mọ́. Mo play kìíní yẹn bíbẹ̀ lánàá níbi tí ìjìnlẹ̀ ń sọ pé àwọn ọmọ Yorùbá nation wọ́n ti take over radio station nìbàdàn. Gbogbo yín lẹ gbọ́ lánàá. Àbí kí n tún play ẹ̀ ní. Níbo là ń lọ? Àwa tá a wà lé ni mò ń bá wí o. Àwa tá a wà ń lé tó fẹ́ gbà wá nínú ìgbèkùn. Tá a ní rárá
àwọn tó fẹ́ gbé wa tó fẹ́ ká pẹ́ nínú ìgbèkùn là ń tẹ̀lé lẹ́yìn. Níbo là ń lọ tá ò rí mọ́tò? Ẹjẹ́ á lò làákàyè wa. Ọlọ́run fún ìran Yorùbá lọ́pọlọ láti ronú, láti rò lọ síwájú rò lọ sẹ́yìn. Ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ yìí dáadáa. Who is ìjìnlẹ̀? Ta ni ìjìnlẹ̀? Ǹjẹ́ ẹ ti ẹ̀ rí face to face? The answer is no. Adẹ́tẹ̀ ni. Ayọ̀ Brown. Ta ni Ayọ̀ Brown? Ǹjẹ́ ẹ ti ẹ̀ rí? No. Adẹ́tẹ̀ ni. Àjàkáyé ńkọ́? Ẹ rí. Orí social media náà ni iná ti rán yín níṣẹ́ dé tòrútòrú. Adẹ́tẹ̀ ni wọ́n. Ṣé olórí kò tẹ́ lọ títí ni? Àbí kò ibi? Àbí ìyá wọn? Adẹ́tẹ̀ Dúpẹ́ Onítìrí? No. Kò sí nínú. Mo sọ tí mo fọwọ́ sọ̀yà nínú wọn tó jọ rìn bóyá nàárẹ̀ èèyàn méjì tàbí mẹ́ta tó ní fóònù nọ́mbà ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n àwọn tó bá wálé tó bá dúró tó ṣe báyìí pé ẹja jọ rí o tẹ́ni ẹ fẹ́ wọnú gbó lẹ́ni tó tẹ̀lé yín wọnú gbó ẹlẹ́fẹ́ ṣe léyìí tó tẹ̀lé yín lọ rálì lẹ́fẹ́ ṣe ni tó bá yín ṣe wọ́n wá dìde wọn á máa àtáàkì ẹ̀ wọ́n àtáàkì Kóìkì wálé láti London kí ló dé tí Àjàkáyé ò wálé kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò show face you want to become a leader. Ìyá mi Ṣọlá kò gbọ́dọ̀ kú ó wálé láti ìlú tó wà ó bá wọn wọgbó ó bá wọn ṣe rálì kí ló dé tí àwọn náà wá because they are not a leader. Wọ́n fẹ́ kéde níbi tí wọn ò ṣe sí ni torí pé iṣẹ́ tán ṣe wọ́n ti gbowó ẹ̀ wọ́n fẹ́ sọ ayé àwa tá wà lé domi adágún. Ibi tẹ́ bá rí omi tó dágún sí ẹ lọ wò dáadáa ẹ lọ bẹ̀ lénìí tó bá dọ̀la kẹ́ tún lọ bẹ̀ tó bá tó dọ̀tún la ègé tẹ́ bá tún dé bẹ̀ ègé ẹ mọ̀ pé kò ní wúlò fún kankan n tó fẹ́ sọ ayé wa dà nìyẹn. Àwa táwọn àlè ni mò ń bá wí o ẹja tú èrò ọkàn wa pa. Fake leaders ni wọ́n adẹ́tẹ̀ ni wọ́n lóore kankan tó fẹ́ ṣe wá adẹ́tẹ̀ ni wọ́n. Ìjọ tàti rìnrìn àjò ìjọ wo lẹ rí kí bàbá Akíntóyè Olóyè Ìgbòho kó àtàkì wọ́n sọ lánàá ní ìjẹta Ìgbòho ń hàbọn fún àwọn kan lọ́wọ́ láti dàlúrú ẹgbọ́ ta ló rọ ẹni tó ràn yàn lọ olè ń pè olè ń pè ènìyàn ní olè ọ̀daràn tó rán ọmọ ọlọ́mọ lọ sí iṣẹ́ ẹdẹ tòrúkòrú ní ìlú Ìbàdàn àwọn kan wọ́n mú wọn lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní dára investigation tá a ṣe àwọn tó ti mú láti gbà occupy ní February gbà yẹ egígún bí kíáfù wọ́n ìwà nínú sẹ́ẹ̀lì dè ní wọn àti ìjáde egígún ìjọ wọn àná tẹ́múnú sẹ́ẹ̀lì nígbà tó náà ṣe occupation. ẹja yára wa ní brain àwa tá a wà nílé ẹja yára wa ní brain ṣe báwọn bàbá wa bá sọ fún wa pé tí ìyà bá jẹ ni ènìyàn máa ń gbọ́n ni tí ìyà bá jẹ ènìyàn máa ń gbọ́n ni ó máa ń lóye sí ni ó máa ń ní làákàyè sí ni kí ló dé tí ìyà ń jẹ wá tá a gbọ́n tó ń sọ àwọn olóore wa di ẹni bímọ wa lọ́wọ́ tá a dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn tó ń kọ́ wa níkọ̀ bí ènìyàn ṣe máa fi bí san oore padà tá a dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn mo rọ̀ yín ẹja padà lẹ́yìn wọn o kórílẹ̀-èdè wa bá lè dúró tó bá jí láàárọ̀ kó wo ara ẹ̀ pé àmì billionaire yes ìdátọ́ lọ́dọ̀ ọba mi dá wa ní lórí ilẹ̀ tó dára tá a lè mú oríṣiríṣi kankan oríṣiríṣi bí méjì mẹ́ta kápápọ̀ ká tọ́dowó kí gbogbo àgbáyé máa bọ́ wá bí Ọlọ́run kán máa gbé wa gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ṣùgbọ́n torí pé a wà nínú ìgbèkùn àwọn wọlé òdè fẹ́ ká bọ́ kò nínú ìgbèkùn àwọn Ayọ̀ Brown olórí kò lọ títí Dúpẹ́ Mirage Onítìrí àwọn tó wà ń bẹ̀ nìyẹn àwọn tí ò fẹ́ kí ọmọ Yorùbá ó ní
ní àṣeyọrí, àwọn tí ò fẹ́ kí ọmọ Yorùbá ó rí ọ̀nà lọ, àwọn tó rò ó pé tí ọmọ Yorùbá bá rí ọ̀nà lọ, mo sọ fún yín pé odidi ọba ìlú kan ló sọ pé tí gbogbo wa bá wà òkè ta ló máa jẹ́ security fún wọn. Wọ́n ti ro àwa kan pé káwálé ayé wá sìn wọ́n. Wọ́n ti wo àwa kan pé káwá ilé ayé káwá ṣẹrú wọn. Ìwọ tó tèmi àtẹ̀yìn jọ ń forí kó nulé tó bá yìí ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí bí ìgbà tẹ́nìyàn bá ń fa eré ayé ẹ̀ sẹ́yìn fún ara ẹ̀ ni. Ogun tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ mo ti sọ tipẹ́tipẹ́ kì í ṣogun ọ̀tá, kì í ṣogun oṣó, kì í ṣogun àjẹ́, kì í ṣogun èmèrè. Àwọn àjẹ́, àwọn ìyá mi àjẹ́ gan ò mú ẹ̀jẹ̀ ènìyàn mọ́. Wọ́n fẹ́ mu tíì tó kí dáadáa káwọn náà dúró nínú mọ́tò ọlọ́yẹ́. Wọ́n mú ẹ̀jẹ̀ ènìyàn oríṣiríṣi ẹ̀jẹ̀ tó ti wà nílẹ̀ tálẹ́ni tó ti kó virus. Àwọn ìyá oníyà ọ̀fẹ́ ní aid. Orí àìmọye àìsàn tó ti wọnú ẹ̀jẹ̀ ẹlòmíín lọ. Wọ́n mú ẹ̀jẹ̀ ènìyàn mọ́. Ogun ara ni ló ń jà wá lọ́wọ́lọ́wọ́ because a ti rí ọ̀nà. Àwa fẹ́ rìn nínú ọ̀nà yẹn. Ẹ mọ̀ pé ẹni tó mọ̀nà là ń jẹ́ kó ṣáájú ọ̀nà. Ẹni tó mọ̀nà ní ṣàtọ́nà ọ̀nà. Ẹni tó bá lóye lènìyàn máa ń fọ̀rọ̀ ọlọ̀. Ó pàdé àgbà lọ́nà, olóòfẹ́ kọ́gbọ́n lára ẹ̀. Ó mọ̀ bóyá ó gọ̀ títí ó fi dàgbà ni. Ó mọ̀ pé tó bá fọ̀rọ̀ lọ, ọ̀rọ̀ àgọ̀ náà ló máa tún bá lẹ́nu ẹ̀. Ẹ padà lẹ́yìn wọn o. Ìgbàjá kan tá a fi ń ṣe tẹ́lẹ̀. Mo rántí ìgbà tá a wá ṣe rálé Èkìtì. Nígbà tán mo bo ilé ọ̀dọ̀ mi, àtẹni tí mo mọ̀, àtẹni tí mi ò mọ̀. Bọ̀ torí pé mo gbọ́ pé Yorùbá ni gbogbo wa jọ ń sọ. Bá a ṣe ń gún, là ń sè, là ń sọ, là ń jẹ. Ìfẹ́ yẹn ni kẹ́ jẹ́ kó dá padà sí àárín wa. Ká ṣe ra wa lóṣooṣù ọwọ̀. Nígbà yẹn là ń move forward. Dúpẹ́ Onítìrí àti àwọn adẹ́tẹ̀ family wọn lóore kankan tó fẹ́ ṣe fún wa. Mo lè fi ohun gbogbo bẹ́ẹ̀ tiẹ̀. Dúpẹ́ Onítìrí ò ní oore kan tó fẹ́ ṣe fún ìran Yorùbá. Ewì tó ń kéye náà ni ó máa ké lọ. Ó fẹ́ máa fa ìrìn àjò ayé wa sẹ́yìn ni. Èyí tó sọ ní ìjẹta ó ní kí gbogbo ẹ̀yàn ẹni tó sọ pé ó ń bọ̀ o. Wàá lọ, wàá bọ̀, mo dúpẹ́ ọlá. Orin tí Àjàkáyé kọ fún nìyẹn. Ẹ ti gbàgbé ibi tó ti kọrin yẹn. Nínú fíìmù bàbá yìí ní iṣẹ́ àrélù ni. Wàá lọ, wàá bọ̀, olówó ayé. Àjàkáyé yí padà. Láti gbà tí Dúpẹ́ Onítìrí ti lọ kò tí ì padà dé o. Ṣùgbọ́n nígbà tó máa padà dé ní ìjẹta, owó ló tún wá ń béèrè. Òmìnira 2022 account kí owó yẹn lè pé. Wọ́n ti gbowó yúnífọ́ọ̀mù àwọn ọlọ́pàá. Wọ́n ti gbowó yúnífọ́ọ̀mù àwọn àmì. Ṣé Sunday Igboho jáde síta kó ní ká máa dáwó yúnífọ́ọ̀mù àmì? Tàbó kó ní ká máa ṣe money fundraise? No! Ibi tí ẹ ti máa mọ̀ wípé jìbìtì làwọn eléyìí fẹ́ lù. Jìbìtì náà wálé ayé fẹ́ lù. Ṣé ẹni tí ò lè dárúkọ ilé ibi tó ti jáde wá tó ń pera rẹ̀ ní Yorùbá Black Lion? Mo jí mi lójú oorun pé bàbá Èkìtì ọmọ Boni state yẹ I'm from Èkìtì ní ibo màá dárúkọ ìlú mi I'm from Ìpòtì agboolé bàbá mi màá tún dárúkọ ẹ̀ màá tún dárúkọ agboolé ìyá mi màá kí oríkìlé bàbá mi màá tún kí oríkìlé ìyá mi kàn jí mi lójú oorun. Wọ́n pe Black Lion kátàkátà ló ń sọ. Yorùbá ti kẹ́ran mérò tipẹ́tipẹ́. Àìmọye bọ̀bọ́ kan wà ní ọ̀tún tó bá sọ̀rọ̀ báyìí tó bá ó ṣe program lórí Facebook tó bá sọ Èkìtì báyìí ẹ̀rọ pọ̀ ọmọ Èkìtì ni bẹ́ẹ̀ Fúlàní pọ́nbélé ni Fúlàní pọ́nbélé is from Sokoto. Torí pé àwọn bàbá ìwà tẹ̀dọ̀ sí ọ̀tún. This is time láti ṣàfọ̀mọ́ ara wa. Bàbá mi Àjàyí máa láti ṣe kíni láti ṣe àfọ̀mọ́ ara wa. Ó fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn. Ìfẹ́ tá a fi bẹ̀rẹ̀ ní 2019 yẹ tí ìmọ̀ wá ṣọ̀kan tí gbogbo wa rí bàbá Akíntóyè as a leader nígbà tí bàbá Akíntóyè lọ sí UNPO certificate tó gbà nígbà tó bí dé wọ́n ṣó ẹ̀ tí gbogbo wa rí pé now Yorùbá àti lọ register o ní ọ̀dà so nígbà táwọn bàbá yẹn dé wọ́n fi hàn wá tí gbogbo wa rí ènìyàn kan lọ gba United Nations paper
ó gbé pamọ́ irọ́ ló dẹ̀ ń pa tó bá jẹ́ pé lóòótọ́ ló ní pépà yẹn lọ́wọ́ lórí program tó ti ṣe yẹn náà ni kó sọ pé pépà òun lélẹ́yìí ìwé tó wá fi wọn nígbà tí wọ́n fẹ́ ṣe occupy wọ́n lọ tẹ̀ ni wọ́n lọ tẹ̀ ni ó ti pẹ́ tí kò ní í dá kó lóṣèlú máa tàn wá the system tí olóṣèlú ń lò náà ni Dúpẹ́ Onítìrí ń lò láàrin wa kò ní í dá kó lóṣèlú máa tàn wá kí Dúpẹ́ Onítìrí náà tún máa tàn wá kò ní í dá kó lóṣèlú máa pọ́n wa lójú kí Dúpẹ́ Onítìrí náà tún máa pọ́n wa lójú kò mọ̀ ní í dá kó lóṣèlú máa fìyà jẹ wá kí Dúpẹ́ Onítìrí náà ká tún fún lórí ọ̀fẹ́ náà kó tún máa fìyà jẹ wá let us say no to Dúpẹ́ Onítìrí tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ òmìnira àwa táwa lé ni mo bá wí o tó bá jẹ́ pé lóòótọ́ lódodo èmi àti bàbá kan sọ̀rọ̀ lánàá ó ní bàbá Èkìtì ó ní gọ́ọ̀mẹ̀ntì ti lé mi kó nínú ilé mi ó ní ìgbà tí máa délé mi ní ọjọ́ Sunday tó kọjá ìbá tí wọ́n bá àwọn ọmọ ìbá tí ò dáhùn tí ò dùn mọ́ òun nú ni ó lẹ́rù ọjọ́ ó ní ibi iṣẹ́ tó dẹ̀ ti ṣiṣẹ́ rẹ̀ kò ṣe é resign tó bá resign kí ló fẹ́ jẹ ó lẹ́rù ọjọ́ ọ̀la dẹ̀ máa ẹ̀rù ọjọ́ ọ̀la ń bà òun lọ́wọ́lọ́wọ́ mo ní ẹni kí mọ́mì ṣèbí mọ́mì wà rán ó ní mọ́mì náà máa lọ síbi iṣẹ́ ibì kan ló ti jọ ń ṣiṣẹ́ ibì kan lòun àti mọ́mì ti jọ ń ṣiṣẹ́ wọ́n á ti lọ látọjọ́ Monday ó di alẹ́ Friday kan tó wọlé àwọn ọmọ ṣe bó ṣe wù wọ́n ó ní ọjọ́ ọ̀la òun ti ń gbọ̀n mo ní sà kì í ṣọ̀dọ̀ ẹ̀yin nìkan ìgbà tá ń pariwo Yorùbá nation ẹjẹ́ gba orílẹ̀-èdè wa tẹ̀yàn kan bá ó ní ṣe Yorùbá lè dá dúró ni mo ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ló fi sí Awólọ́wọ̀ lọ́kàn ń gbà yẹn lọ́hùn Awólọ́wọ̀ ti ṣe ó ti fi foundation yẹn lélẹ̀ pé tí Yorùbá bá dá dúró a lè mẹ̀ntí ara wa àwa nínú gbogbo ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní Nàìjíríà ń gbà yẹn lọ́hùn ẹ̀yà Yorùbá nìkan ló introduce free education free health scholarship oríṣiríṣi company tó dẹ̀ lọ tó dẹ̀ ṣiṣẹ́ tó dẹ̀ work tí àwọn ọmọ ẹ̀yà tó kù gan tó wá ń jẹ àìmọye ọmọ Ìgbò àìmọye ọmọ Fúlàní àìmọye ọmọ Haúsá tó jẹ́ wípé ìbá òyìnbó tán fi kó wa lómi ọbẹ̀ jẹ lénìí free education bàbá Awólọ́wọ̀ ni free education bàbá Awólọ́wọ̀ ni free education bàbá Awólọ́wọ̀ mi mo tútù sọ free education tí bàbá Awólọ́wọ̀ gbé kalẹ̀ ní ilẹ̀ Yorùbá ni lára owó tí Yorùbá pa àtúnfi tọ́ wọn léèwé wọ́n wá dọkọ mọ́ wa nígbà lẹ́nìí so tẹ́nìyàn kan bá sọ wípé Yorùbá ò lè dá dúró ẹ sọ fún wọn pé ẹranko ni wọ́n ẹ sọ fún wọn pé ẹranko ayé wọn àtọ̀run àwọn bàbá wa ti ṣe rí àwọn bàbá wa ti jẹ́ kó di mímọ̀ fún wa pé àwa lọ́mọ gbàrà lọ dá àwa máa ń fòyàn lára àdá ni kí ló dé tó jẹ́ pé àwàrà làwa ń wá kiri lénìí lóde òní láti dá àrà mò ń rọ àwa tá a wà ń lé ni o àwa lálẹ́rù àwa ló yẹ ká kọ́kọ́ ké ọ̀fẹ́ kí àwọn ìyá wa àwọn bàbá wa tó wà nínú òyìnbó kó tó ṣe kíni kó tó pọwọ́pọ̀ fún wa bá wa gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà tá a dẹjọ́ wà ń lé ńgbà yẹn lọ́hùn tá a ya kírímínà tá a ya olè tá a rí ìrìn àjò yẹ gẹ́gẹ́ bíi pé obìnrin ọ̀fẹ́ láti tètè méèkì mọ́nì láti tètè ní mọ́tò tá a ti gbàgbé ọjọ́ ọ̀la àṣírí wọn ti tú o àṣírí wọn ti tú tó bá ìdè kù sí àárín wa àṣírí wọn ó sì máa tú lọ náà ni mo fi àkókò ibẹ̀ yìí ẹja tú èrò wa pa any group tí àjàkáyé bá open delete ara ẹ kúrò ńbẹ̀ ọjọ́ ọ̀la ẹ lòun nọ́mbà jẹ́ ó ti sọ pé kò sí tó fẹ́ wá ṣe ní ilẹ̀ Yorùbá pé ibi tó ń wà ò tẹ́hun lọ́rùn wọ́n ti dá gúrùpù kan lẹ̀ ó ti pẹ́ tó ti dálẹ̀ o Jimmy Boy àti Saidi Ọmọbọ̀tá tó ti list àwọn tó máa jẹ gọ́vnà gbogbo oyè náà ti pé ń bẹ̀ tọ́dẹ̀ ti fẹ́ máa gbowó lọ́wọ́ wọn kẹ́ lè mọ̀ wípé business náà fi ṣe wọn dúró fún ohun tó pè ní re-independent pé kí ìran Yorùbá kó ní àlàáfíà àwa ní ká kúrò lẹ́yìn wọn ẹ kúrò lẹ́yìn wọn ẹ kúrò lẹ́yìn adẹ́tẹ̀ ò lè fún wàrà ó máa dá wàrà nù ní ìwọ́dẹ̀ gbé wàrà dání tí wàrà bá dẹ̀ ti dànù ọwọ́ pòfo nìyẹn ọwọ́ yín ò ní pòfo mo rọ gbogbo àwa tá a jọ wà ń lé o mo rọ̀ wá ni o
àyàtẹ̀yìn tán lò gẹ́gẹ́ bí aláwo ọ̀dọ́ ọmọ iná ò ní ṣaláì mọ́ parí ìrìn àjò ẹ̀sìnú náà o ọmọ ègbé ò ní ṣaláì mọ́ ṣọmọ ègbé o ṣùgbọ́n ẹ̀yin tí mo gbọ́ tí mo mọ̀ yìí ẹ̀ ń ṣọmọ ègbé tájọ́ bẹ̀rẹ̀ ẹ rò pé àwa iná nígbà tó dé nígbà yẹn lọ́hùn a rò pé òdodo ọ̀rọ̀ ló ń sọ àwa yìí tọ̀sọ́tòru la fi sign petition ibi petition yẹn làwa ti mọ̀ pé irọ́ lóbìnrin yìí pa pé tá a bá ti gba petition wa ti lọ tí petition wa bá ti pé 5 million we are more than 7 million petition ló wá lóun fi dá agbára ọmọ Yorùbá wò ni ṣé ẹ̀yin ìyá mi ẹ̀yin 80 70 90 years kí Dúpẹ́ Onítìrí under 60 kó máa sọ wípé òun fi dán agbára yín òun fi dán seriousness yín wò ni ẹja jíjí òdodo ọmọ Yorùbá ẹja jíjí òdodo àwa la ní lérí yẹ o ẹ̀tọ́ wa ni o ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin bí oyin ṣe dùn tó bá ti dàálẹ̀ tó bá ti dànù kò sí bẹ́ẹ̀ ṣe kó ó máa lókùúta o ṣe rí oyin wa àti wàrà wa ní Dúpẹ́ Onítìrí àtàwọn fámìlì adẹ́tẹ̀ tó fẹ́ dànù ni mo fi ń pariwo pé ẹja kúrò lẹ́yìn wọn ẹni tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé lẹ́yìn ẹni tó mọ̀nà ó yẹ kẹ́ ti mọ̀ wọ́n ní bàbá Akíntóyè gba 6 trillion olóyè gba 70 million olóyè gba 70 million olóyè ọmọ Adéyẹmọ tó lọ kó 500 million bá ní station nínú sẹ́ẹ̀d ìpè ló ń ṣe fún wọn ilé tí mo last ọmọ Kútọ̀nù kan wà ń bẹ̀ tẹ́jọ́ mú wọn papọ̀ nígbà tó wá kí olóyè ó ní bàbá tó bá jẹ́ pé èmi náà fólówó yẹ máa gba owó yẹ o tí mi bá tẹ̀ ní ṣe ìfẹ́ inú wọn máa gbà o ìrẹ́tẹ̀ reject 500 million ìwà ènìyàn lèyàn ti máa mẹni tó fẹ́ràn ẹni ìwà ènìyàn lèyàn máa ti mẹni tó ṣòtítọ́ mo dẹ̀ fẹ́ kí gbogbo yín ó mọ̀ lénìí àwa táwọn alẹ́ ni mò ń bá wí o ohun tẹ́nìyàn ò bá ní mo máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà kò lè fi tọrẹ fún yàn ohun tẹ́nìyàn ò bá ní kò lè fi tọrẹ fún yàn ẹja kíyèsára ẹ padà ẹ kúrò nínú wọn fámílì àwọn adẹ́tẹ̀ Dúpẹ́ Miraj Onítìrí ìjìnlẹ̀ tó lóun ha ìbọn bójógún ọdún ẹran ògún sì ni ó sì máa ṣàlàyé fídíò àtẹni tó pè pé Ìgbòho ó ń ha ìbọn fún àwọn ènìyàn lọ́wọ́ ó ì máa ṣàlàyé ẹ̀ níbi tó ti rí ṣùgbọ́n èmi àtẹ̀yìn ó yẹ ká yára wa ní brain ká dẹ̀ bára wa sòdodo ọ̀rọ̀ pé báyìí kọ́ la ṣe bẹ̀rẹ̀ ẹjá padà sí bí a ṣe bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lórí ń ta wá tó bá jẹ́ pé lóòótọ́ ìyà tá à ń jẹ kò tẹ́ wa lọ́rùn mo ti wà lábẹ́ igi tí mo wà lénìí sí mo ti ro so many things pé bó làwọn èèyàn mi ṣe ń ronú báyìí ń tà ń ṣe ń gbà yẹn lọ́hùn tí gbogbo ìlú bàbá kan mo ní bàbá kan máa ń pè mí ń gbà yẹn lọ́hùn nígbà ayé bàbá Buhari ọmọ Yorùbá ni ó wà nínú Aso Rock a ní bàbá Èkìtì ń tẹ̀ ń ṣe káàkiri ẹ má stop ẹ̀ ó ń ṣèkì Aso Rock ó ń ṣèkì Aso Rock ó ń ṣèkì ẹ̀ pé this is the first time tí Yorùbá máa gbé náà sókè tó máa gbé náà wojú wọn pé wọ́n rò pé iná yẹn máa kú ní àjẹ́ iná yẹn ò gbọ́dọ̀ kú bàbá Èkìtì iná òní Dúpẹ́ Onítìrí dé tó fẹ́ pa yìí ó tẹ̀ ti pa Ọlọ́run ló túná yẹ dá ẹ jáde dé ẹ padà lẹ́yìn wọn ẹ máa rò lọ́kàn yín kó máa lago létí yín wípé adẹ́tẹ̀ ní Dúpẹ́ Onítìrí Ayọ̀ Brown adẹ́tẹ̀ ni Ògúnjìmí Marcus adẹ́tẹ̀ ni Àjàkáyé adẹ́tẹ̀ ni Queen B adẹ́tẹ̀ ni Wálé Àlí adẹ́tẹ̀ ni wọ́n Olórí Kò Lọ Títí Fúnkẹ́ Bello adẹ́tẹ̀ ni wọ́n Black Lion adẹ́tẹ̀ ni wọ́n Red Lion gan adẹ́tẹ̀ ni kó máa pé lórí wa wípé adẹ́tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n ó lè ṣe kíni ó lè dá wàrà nù ẹ ṣé God bless you a máa rí yín bá ẹ má gbàgbé Adára Níwọ̀n TV page nǹkan ti jẹ́ ká pàdé ṣẹ́gbọ́n mi ẹ jọ̀ọ́ Adára Níwọ̀n TV ẹ má gbàgbé YouTube channel mi náà Bàbá Èkìtì TV àánú Ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ yóò lókètì wa o a ó délẹ̀ lérí o yóò ṣojú yín yóò ṣojú èmi náà láṣẹ Olódùmarè you are blessed.